lẹ́nu ńlẹ̀ bàbá ìmáàmù àgbà mọ̀jọ́ tábà yìí. واحدا bàálù ń gbókù wọ́bọ̀ Ìlọrin sì pín sí méjì. بعد واحد wọ́n láwọn náà bàbá ni wọ́n ń gbé bọ̀ wáyé wọ́n fẹ́ sọ̀kalẹ̀. أرى الخالق يمضي bàbá kú láàrin wa náà ni. واحدا Málàmí Kamili sọ. بعد واحد. bàbá tó bí ọba lórí tòní gbogbo ẹni mo fi wí ẹlọ́mọ Ibrahim bàtà ló wí. wọ́n ní ha mo mú mọ́mù mi lọ́wọ́ ìmọ̀mù kó ń bẹ̀. níjọ́ náà lọ́hùn tọ́lọ́ ṣàtúnṣe nílẹ̀ Ọ̀ṣun state níbí kó ń bẹ̀ ìmọ̀mù mi ní ọjọ́ kírun. díìl ọlọ́wọ́ أين البديل níjọ́ kan lọ fọ bàbá yìí jáde pé wọ́n máa jẹ́ ìmọ̀mù fún wa ọ̀tá àti gbogbo àfa ńlọ ní sìgbà fọlọ́. من الفقير بصنعتي ẹ wá fi ẹ̀mí ayélujára badil tálàfi rọ́pò bàbá yìí tálàfi rọ́pò wọn tálàfi rọ́pò wọn ọlọ́pàá wa gbé dìde afanabi Muhammad bẹ abiyọ afisaru lahi sàbánu tó tún bẹ̀rẹ̀ lẹ́ni àfibiyọ Ọlọ́run ẹkú tí ń ṣe wá pẹ̀lú òfò tó ṣe wá lára bàbá ìmáàmù yìí Ọlọ́run bá wa gbẹ́ lómi dìde tí ó lòpọ̀ náà pẹ̀lú òótọ́ bá wa jẹ́lé rẹ̀ dahoro wọ́n fa ọmọ rẹ̀ lépa ẹ̀. ẹ̀yin ọmọ bàbá Ọlọ́run ọba ni ẹjọ́ tó yín o ó ṣẹlẹ̀ lé bàbá mi ààrẹ nìkan máa fọlọ́ Ọlọ́run ni ẹ bá dúró gbogbo ogun tí bàbá tí wọ́n fi lẹ̀ fún yín àjẹmánu yín nù àyè náà ní dahoro. òfò ṣe wá lọrin òfò ṣe wá Nàìjíríà ìlú Ṣàgámù la wà láti gbọ́ ìpè ìdààmú sì bá wa. ẹ máa ń sọ ẹ máa forú rẹ máa ń sọ àjọ kírun sí bàbá yìí lánìí a sì ń lọ ní ìrókù ni ẹ tọ́nu mọ́tò padà. ọlọ́wọ́ jóná ẹ̀yin lẹ́mọ́ 200,000 bí ẹ ti rí Ọlọ́run ó ṣe mí fún yín òfò ṣe wá lọrin ni mo bọ̀ wá sí wáàsí kọ́ wàásù ni. أروني من يعيش بلا فناء. ẹ fi hàn mí nu lẹ́nà ilé tó bá wà ẹ́ júwe rẹ̀ fún mi. أروني ẹ fi hàn mí pé bùdó yìí o bùdó àìkú ni bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ kò ní kú ẹ fi hàn mí. أروني من يعيش بلا فناء. bàbá wa lájẹ́ àgbà ní ẹjẹ́ mọ́ lọ gbogbo la Kádíjà kù tẹ̀ ń kéyìí títú ẹjẹ́ mọ́ lọ. أروني من يعيش بلا فناء. bẹ́ẹ̀ bá wá rí dókítà tí ó fún mi lábẹ́rẹ́ tí ń lọ ọmọ ọdún mẹ́rìnlá padà ẹ̀ lọ gbé wá. وإن دام به الزمن وقرن. وإن دام به الزمن وقرن. ó sì lò kémi rẹ̀ kún tó ó kún bẹ́ẹ̀ náà ni. bàbá yìí wúlò fún ìsìlámù púpọ̀ inú àwọn tọ́lọ̀ ń tijọ́mọ gbogbo Nàìjíríà la tí ń tijọ́mọ gbogbo kọ́ra la ń bolẹ̀ ń lọ à ń lọ ló ṣé wà á lé mi ọ̀kan ló tún lọ yìí. wọ́n bá tiẹ̀ kan pé àmì mẹ́ta àti ìgbọ́ àmì méje ẹni ọkọ̀ dálé òun náà ni àmì mẹ́ta yaghfirullahu lana wa lakum èyí náà tó ọlọ́mọsàbà ké bàbá. Suratul Kawsari gbogbo ẹ̀yin àfa wa tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ kádàrá Buhari tó bu Ọlọ́run níjọ́ tọ́ sí yín o ẹ dákun ẹ bá ń ké fún wọn bí n bá ní máa dá kọ́ńkọ̀ kan wọ́n ní bàbá rẹ̀ Abdulrahim ṣe báyìí àmọ́jọ́ ti lọ ni bọ́ bá ké dáadáa Ọlọ́run yóò yọ̀wọ́ náà kó òun ogun lọ́gọ̀ wala Qur'anun azim bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar amin a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ẹni ọba máa wọ́n yí padà tí èsì pé wọ́n tẹ̀ ọlọ́dà sí ìsìlámù bá ń ké bó ṣe ké ni àlùbáríkà la yóò fi dọ́ọ̀mọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أجي رضوان ألا إن أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة. gbogbo ayé mọ̀ pé Ìlọrin ọ̀tọ̀ ní ìlú àfáàní. كلمات الله wọ́n mọ̀ pé nǹkan ṣe wá lọ́rin. ذلك هو الفوز العظيم. nílùú Ìlọrin yìí náà ni
ọ̀kan bẹ́ẹ̀ náà wà níyì ọlọ́run táwọn náà kí jímọ̀ fún wa ń bí àmọ́ lọ́wọ́ kádàrá kí wọ́n lu ẹ̀mí gígùn bíi ti bàbá wa yìí bí wọ́n bá ń ṣe wútúbà lọ́wọ́ lórí mímbàrí èsì tí wọ́n sọ mọ́ tó sì máa ké bẹ́ẹ̀ náà ni bàbá wa yìí wà níyì ọlọ́run tí ò rújú wọ́n gbé òun kalẹ̀ kò tí. inna awliya Allah. ọmọ tí ò ní tí láéláé àtàkì àmọ́ sá. la khawfun alayhim wala hum yahzanun. bọ́ ọba bẹ́ sómi ìrìbà Naija lè kó ọbẹ̀ sómi ọmọ bómi lọ nínú bí ọ ibà àgbẹ̀ bàbá wa nulẹ̀ yẹn wà níyì ọlọ́run ọ̀dẹ̀ kúkú lẹ́lòmíì mo gáfà ní mọ́ra kà. inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaquna. bàbá tó wà náà wọn tó sin sí àgbèlú Ọlọ́run. alladhina amanu. Dr. Abdulrasheed Akumaju. wa kanu yattaquna. Ọlọ́run ayẹlẹ òní dahoro ọlámàkàmà Ibrahim Ọlọ́run kẹwàá gbàgbà tó tó rà. bushra fil hayati dunya wa fil akhirah. la ilaha illallah. la tabdila li kalimatillahi dhalika huwal الفوز العظيم. ودا صدق الله مولانا العظيم. يوم يقوم الروح. bàbá wa Professor Nala Fisi ní Kwasu lẹ́ẹ̀mejì àti ní federal character l'Abuja àwọn ni wọ́n wọlé yìí ọlọ́mọsà kí bàbá tẹ tara wọn jáde. la ilaha illallah. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. الله أكبر. أنا أقول تبي فلون Haji Ridwan onkaluko ṣe wọ̀ bàbá yìí wáyé rẹ̀ wọ́n bí wọ́n léèrè wọ́n rúure ọlọ́run wá ní kí wọ́n sọ̀kalẹ̀ dáadáa ọlọ́run dákun àfàdébí Muhammad ọ̀rẹ́ rẹ̀ àfibì ọ́ bijambil anbiya ilkiram ibẹ̀ ni wọ́n bá wá fi ẹ̀mí wọn tó wọ̀hún sí àbọ̀ bá sami ọlọ́run níjẹ́ oyè awèrè kó láyé Haji Ridwan wọ́n aka mo ti wí fún ọ wọnú kálámù mi kò sáyè mọ́. wọ́n haka Ìlọrin min fakid imam hal. o fọ sẹ́wọ́n gbogbo Nàìjíríà o ti wọ́n Kwara. wọ́n haka Ìlọrin fakid imam hal. asàfẹ́kù imam wa náà nù. imam hal akibar. فصيح اللسان بين أئمتي. ẹ fi hàn mí àti ẹ àti hùn ìmáàmù táwọn rẹ̀ mú bẹ́rẹ́bẹ́rẹ́ bí bíléèdì tuntun ǹjẹ́ àti nílùú yẹ àfààní mi àkọ́kọ́ rẹ̀ náà ni tani kọ́kọ́ lo ìmáàmù akíbárù fún nílọrin àwọn ni ìmáàmù àgbà oon. من فقيد أكبر فصيح لسان بين أئمتي. méjì náà ni ó wí torí ìjọba magribi. wà álimu àfáàní bàbá. wà sábìrù. ọlọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ni kí ló sì bàbá tí ó wo bẹ̀. mutawadi'un. pẹ̀lú gbẹ̀gbẹ̀rẹ̀ wọn bàbá ti kúlẹ̀ wọ́n ti délẹ̀ kó o tó délẹ̀. tani wọn bá fi jọ ń gbọ́ bàbá Kamali wa bàbá má sì ń gbá wa ẹni obìnrin là ń jọ. wàhálìmù wàsábìrù ọlọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ni wọn ó ń tẹ́lẹ̀ ní wọn. Zainul Hanifi Zainu. wa maslihul lil a'immati. bàbá tẹ ìfẹ́ kínú ẹni bàjẹ́ kì í fẹ́ kẹ́ni ẹnìkan bàjẹ́ kì í sì lẹ́ẹ̀ má bàbá tọmọ ọmọ jẹ́ bí a bá ní kìkan dàrú ó ti débi ó ti lọ yẹjú ẹ̀. Zainul Hanifi wa muslihul a'immati. Zainul Hanifi wa muslihul lil a'immati. ọ̀sọ́ Islam.
ذاك الإمام talan tọ́ka ذاك الإمام bàbá wa tó ta sàfẹ́kù wọn náà ni. محمد البشير torí pa àpàdé bí muhammadu kọlá fi lákòó mọ́ wọn lérí tani wa محمد táwa lákòó mọ́ wọn lérí gbà ń bẹ láàrin wa. البشير ọlọ́mọba ń kẹ́ wọn. èmi kẹ́ ti mí sí wọn tán bá ń bẹ láyé báyìí bí mo ṣe dákọ̀ wọn yìí Allahu akbar mo ti pawó lọlé. ṣe wá farabalẹ̀ ṣe ń túnà àṣírí rẹ̀ ẹ̀dẹ́kọ̀ ní sallallahu alaihi wasallam bọ́ọ̀ bá wí kan sí ọlọ́run níjọ́ kú sórí musẹ́musẹ́ ẹnìkan bẹ́ ń pàkọ́ mi yìí ọdún tó kọjá lọ nìyàwó wọn darí Mákà ó sì lọ ra ní 20 million kalẹ̀ sẹ́kù ó ní àmọ́túnà àmọ́ wí jáde ó ti tó ó ní ibi tí bàbá àmọ́ máa ń sùn tàn bá wá dọ̀ àwọn ànìtàn bá wá sinmi díẹ̀ a máa ń fẹ́ kí wọ́n dé síbẹ̀ mọ́ ilé tí mo wá rà yìí ni wọ́n sì lọ tan yá kọ̀ǹdẹ̀sán kalẹ̀ fún mẹ́mọ́ Abdulrahim wọ́n ní kémi náà wá wò bẹ́ẹ̀ bàbá náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yá. dákàlì ìmáàmù Muhammad al-Bashir wàbúnú ní inú àwọn tó ti nínú àwọn ọmọ kéwù tí bàbá tọ́ ni wàbúnú ní chief imam làwọn náà lẹ́kọ̀ọ́. oní ìdásọ́lẹ̀ hulùmá. wọ́n ní kí bàbá máa wulẹ̀. dákàlì ìmáàmù Muhammad al-Bashir wàbúnú ní ìmáàmì oní ìdásọ́lẹ̀ hulùmá. máa túbẹ̀ ń wí bàbá pòfẹ́sọ̀ kọjá lọ́wọ́ náà. ذاك الإمام محمد البشير وابن الإمام أنيد صالح الحرماء وابن الإمام أنيد صالح الحرماء قد عاش 70 وبضع سنين بل قد عاش سنين هذا 70 وبضع سنين بل bàbá lò 70 years láyé àti wúwúwú Ọlọ́run kẹ́kọ̀ọ́ ìlàjì àgbà. وبضع سنين بل وعلى الإمامة 40 وبضعة. bàbá lò 70 years àti wúwúwú. وعلى الإمامة. tí Hausa bá ń sọ fún ọ pé aina santikin birnin Ilori adda lungaye Ilori lutikin Ilori national adda lungaye mọmọ gbogbo nù lọrin àti gbogbo harahara kọrọ rẹ̀ wúwúwú ni ipe wọ́n lò 70 years àtàwọn ọdún tó tún sí tẹ̀lé àtòsù. وعلى الإمامة 40 bàbá Mudiru ní kí n rántí pé ó ń dìgbò ọ̀nà ibà àjọrò nǹkan ẹ̀kọ́ kún ní ìgbò maka ama mo ń dìgbò ní ọ̀nà ilé ahịa ibà oge ọ̀sán nke na-ekwu okwu ndị Igbo. وعلى الإمامة 40 وبضعة وعلى الإمامة 40 وبضعة. 40 years bàbá lò lérí oyè. بكت المدائن 43 أبي 40 years بكت المدائن والقرى من فقدي. ìjọ làbádì kẹwàá lọ rí pé bàbá kú láàrin wa gbogbo sídìí lọ́nà àtàgbègbè àtòkò ní sunkún. بكت المدائن من فقدي. tẹ́lẹ̀ ní Ummul Qura yunifásitì kan lọ́wọ́ Mákà tán pé ní Ummul Qura. والقرى من فقدي. tẹ́lẹ̀ wá ní Qura nínú kéwù gbèríko ní jẹ́bẹ̀ gbogbo sídìí ńlọrin àti Ọ̀fà ní Káyàmá ní gbogbo bí tọ́mọ̀ pé Kwara dé nínú wọn bú ẹkún kọ́ọ̀lù wọn gba kọ́ọ̀lù ẹlòmíì ò gbé kọ́ọ̀lù mọ́. pèsè lóòótọ́ ni. ومدارس بنجابة. bàbá wa prọfẹ̀ ní dààmú. ومنابر ومدارس بنجابة. ومنابر ومدارس بنجابة. gbogbo mímbàrí tí ń bẹ lọrin ní sukùn bí ó fò ṣe wá. هو مخلص ومؤمن ومبشر هو صادق وشجاع نور الأمان. akẹ́ àfa àti èfìrọ́ kún ọ̀rọ̀ bàbá tí ń wọ́dọ̀ Ọlọ́run sùn kí ló fẹ́ gbé wá wájú rẹ̀ bọ́bá wá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ kọ́ fẹ́ gba star tó lé wí lójú rẹ̀ jòkó ọ̀fẹ́ dé pé wájọ́ lọ́rọ̀ dé òun náà lọ́wọ́ lọ yìí. عدم العلوم
مكانة وفصاحة أين البديل من البديل بصنعة أين البديل الله أين البديل níjọ́ kan lọ fọ bàbá yìí jáde pé wọ́n máa jẹ́ ìmáàmù fún wa ọ̀tá àti gbogbo àfa ń lọ ní sìgbà fọlọ́. من الفقير بصنعة ẹ wá fi ẹ̀mí أين البديل tálá fi rọ́pò bàbá yìí tálá fi rọ́pò wọn tálá fi rọ́pò wọn ọlọ́gbọ́n wa gbé dìde afanabi Muhammad abiyọ afisaru lahi sàbánu tó tún bẹ̀rẹ̀ lẹ́ni àfi biyọ ọlọ́run ẹkú tí ń ṣe wá pẹ̀lú òfò tó ṣe wá lára bàbá ìmáàmù yìí ọlọ́run bá wa gbẹ́lú mi dìde tí ó lòpó náà pẹ̀lú òótọ́ bá wa jẹ́lé rẹ̀ dahoro wọ́n fa ọmọ rẹ̀ lépa ẹ̀. balẹ̀ uswatun hasana balẹ̀ uswatun hasana. bàbá tí àríkọ́sí dáadáa ń bẹ lára rẹ̀. kiwamun ala dawami sawtan. bàbá tó dúró dáadáa ala dawami. صوت رنين صوت رنين له مبشر العامة bí wọ́n ń sọ̀rọ̀ kọ́dà bí wọ́n ló máa kiri fóònù àmàlà ọlọ́run kọ́ sáà máa wọ́wájú ìmáàmù àgbà báyìí inú rẹ̀ ó sì máa dùn pé ọlọ́run ó sì fún mi ní orí ọ̀fẹ́ mo sì rí àánú gbà mo déwájú bàbá yìí kú tó kù láyé bẹ́ẹ̀ lómi sì jọmọ ọlọ́rin tó yìí àìwọ́dà ń sọ Allah ya dé bàmá sọ àlùbáríkà wallahi alazim ranan da za a yi sallar jana'iza ko fa gidan sarki lori akwai wanda su ya iska suna gaban banki ana suna telle dola banza dola wofi àwọn ṣe dola go kupa àwọn ya kan sin jana mọ́tò lẹ́nu wọ́n sin jabe o ta gba láì sanwó ẹ máa rà ó wá kun ba to tan ẹ máa wọ́n wá ń sáré nígbà tá ń lọ kí jímọ̀ nígbà tá ń kírun sí baba la jawadu fi sirri wal-jahri bọ́ bá sunkún wọlé ìmáàmù ọ̀rẹ́ rìn jáde ni ọlọ́rẹ́ ni bọ́ bá tọrẹ gbangba yóò tàbí kọ̀kọ̀. wa idha bada amal jami'a bi bahjatin. bẹ́ẹ̀ bá dóde nǹkan tó máa kábàá ké Kùránì wọn aláwọn mélòó lókè lápò ara mi 50,000 àti bàbá ń dágbére fún wa ní ara òfin wa ẹ jẹ́ àwọn ọmọ tó ké Kùránì lọlé pẹ̀lú ẹ̀rín wọ́n ètí ìparí jámíà àwọn ìparí sanawi tàwùjí wọ́n ti ń ka náírà wọ́n ti ń fi ti owó kóra wọn bàbá ìfẹ́ kí ni ọmọ kankan bàjẹ́ ọlọ́run wọlé àyíwò náà má jẹ bàbá yìí yá. rahimani ilahu imamana wa mudiruna. ìwọ́n tó bá sami lò ní sọ́fù tọmọtọmọ. dọkiturana bashira afukala jannati. ẹ̀yin ọmọ adájọ́ tó sí bí ni bọ́bá ké bòmí náà ọlọ́ àlùbáríkà bá ń ké bóṣe ké ni. rahimani ilahu imamana wa mudirana. rahimani ilahu ọlọ́mbà wa ké. rahimani ilahu imamana wa mudirana. bàbá wa mudir wọ́n rówó wọ́n tún dáadé kéwù làwọn náà tún ní mudiru mẹ́. rahimani ilahu imamana wa mudirana. lórí Facebook bàbá wa gbádá wọn tún mú tọ́ọ̀gì lọ́wọ́ wọn kọ́ ọmọ kíláàsì lẹ́lẹ́gbẹ̀jìlá. dọkiturana bashira ọlọ́kọ̀ gbani bàbá máa ń sẹ́bẹ̀ wọ́n wà yín agbádá lẹ̀ wọ́n á fi jọ tà fún àwọn àfi kọ́ wọn ni bàbá yìí ìmáàmù mi òpònú afọ́nú afọ́ra njọba ti wé láwà níta ilé bọ́ọ̀lù sẹ́ẹ̀sì Arsenal lẹ́ẹ̀mọ̀ bá njọba ti fẹ́ lòdì tí wọ́n pè ó yọ wà wé láwà ní lọ́nu. ọ̀rọ̀ ní kọ́ yọmọ yìí. rahimani ilahu imamana wa mudirana. دكتورنا البشير أفضل جنة أفضل جنة دكتورنا البشير بابا وإمام تنتبه دكتور أفضل جنة دكتورنا البشير أفضل جنة لا كلهم يبنوا بابا داري وو بابا سامي يدافع جنة تنتبه سامي وأنت غدا أو بعده في جوارهم وأنت غدا أو بعده في جوارهم وأنت غدا وأنت غدا ẹlòmíì ni wọ́n ti sọ wá sí the competition. وأنت غدا àfa wa àdúrà gba àdàbí àwọn ni wọ́n ṣe wá sí àyìn lánàá ìlú وأنت غدا òjijì ni lóyún tó fújà òjijì náà pèmí tó yá. وأنت غدا bàbá mi Abdulrahim Aminu láyà bàtà ọlọ́mọba ń kẹ́ àwọn ni kick and start.
kò sí ìlú tí wọ́n bá ti dé bá ti ní nǹkan ṣẹlẹ̀ ọ̀yá náà nù. wà á ta gọ̀dá. bàbá tí bàbá náà kékeré fún ní kọ́ mùsù. wà á ta gọ̀dá. wọ́n ní kí bàbá wa máa wọlé. aw ba'dahu fi jiwarihim. wá sí ni o. wà á ta gọ̀dá. ìwọ tó wá gbọ́ pé kí ni ọmọ Abdulrahim ó wí. anta gada. ọmọ yìí ò rí kankan wí máa ní. وأنت غدا أو بعده في جوارهم. láti pé wọn náà dábẹ̀ gbélé bàbá rẹ̀ jọ kan. أنت غدا kó yẹ òkú gobe. أو بعده في جوارهم. kó yẹ òkú jíbi kó gàtà ké má sákèjì. أو بعده في جوارهم. من السنة هو السنة نبي محمد. وحيدا فريدا bàbá wa láyé lè kéwú. في المقابر ثاويا فريدا وحيدا في المقابر ثاويا. wọ́n wá gbé ọjọ́ kan wọ́n náà dábẹ̀ pé. وحيدا wọ́n bá ti wẹ̀ ọ́ tán páàkì rẹ̀ tán. وحيدا wọ́n wá ní ẹgbẹ́ bọ́tẹ̀ ẹja kírun sí i. وحيدا فريدا gbogbo yìí tí wọ́n fún ọ́nù Islam. في المقابر ثاويا. ìjọ kankuse mi pẹ̀lú rẹ ni pé please bring the cups out. ẹgbẹ́ òkú jáde ni all that your personality is twisted. تذكر التفوق والزلل. ọ̀dọ́wọ́ mi ọ̀dọ́wọ́ wọn náà. يا شيخ كف عن الذنوب. àfààní nkì ọlọ́ọ̀tì ń bá dín ní bàbá wa ìmáàmù nìyí. كف عن الذنوب. sórí gbogbo orun tó ń dá yìí gbogbo ìgbà tó ń prouder tó ń fi ọ̀dà sí i àfa kankan jíjí débi dákun máa bá wọn check. كف عن الذنوب. كف عن الذنوب. gbogbo kọ̀rọ̀ ọ̀nà ilé bàbá wa màkánà ń kọ̀rọ̀ ń bẹ̀ wọ́n lọ́nà ilé ọ̀gá ọlọ́pàá rí táyà táwọn Ghana máa ń ta kìnìún fi ń dá irun gbogbo orun tó wà ń dá yìí ojú rẹ tí wọ́n hun jọ bíi ti gòrílà ńkọ́ bí kìnìún kọ́. كف عن الذنوب. gbogbo máa dúpọ̀ lọ jẹ́ kí wọ́n gbádùn má lò sí pátá wọn wò. كف عن الذنوب. ngbà ọwọ́ ọlọ́mọdé ní í sí ọ. كف عن الذنوب. The truth is very bitter. You have to say it. كف عن الذنوب. tí wọ́n bí ẹsẹ̀. قبل التفوق والزلل. kó tó di pé ìjọ náà tí ọ̀hún àdàbà máa fún ọ. وعمل لنفسك صالحا. dákun iṣẹ́ rẹ dánwó rẹ. كما ينفعك العمل. nígbà tí iṣẹ́ rẹ wúlò fún ọ dákun. أما شبابك قد مضى. ẹ dákun ní Allahu Akbar. ومشيبك ọba kéwù bàbá tó rà ní bàbá ní kó قد náà ní Ọlọ́run fi túnà sí rẹ̀ wù ní. ẹ wò dáadáa ẹ fojú àánú wò kọ́lọ̀ mọ́jọ́ ó ṣubú. alájà ọkọ alájà ó lóun fẹ́ kí ìmáàmù àbá máa dé sọ́tẹ́ẹ̀lì mọ́ ó ní dọ̀tí ni àáfàá táwọn kéwù lára wọn táwọn sì ṣàgbákò rere àwọn di chief imam. wọ́n lọ́mọ kéwù tọ́pọ̀ èyí tọ́ra lẹ́sàjà èyí tọ́ra sàbújá èyí tọ́ra síbòmí. wọ́n sì ra ilé náà lówó iyebíye bọ́ bá ti dé ọ̀nà ilé miskin lójú òdúbágà má máa sọ fúnfún púpọ̀ mọ́. قبل التفوق والزلل وعمل نفسك orí síwájú díẹ̀ ni ọba yà lápá làáfíà ló sì máa wọlé wúlọ̀ kan. ينفعك العمل عما شبابك قد مضى. عما شبابك قد مضى. ọdẹ Ọlọ́run ó ṣe bátidé. ومشيبك قد نزل. wọ́n wá gbé tíà fún ojoko wọ́n dà mí pọ́kẹ́tì kan lé lérí wọ́n wá fi sọ́bẹ̀rì bu ìpẹ́lẹ̀ lérí wọ́n wá sí happy birthday to you. ó pe àwọn afá kan bọ kéde àdá ló ti pa. ومشيبك قد نزل. ewu ti ń jáde lórí rẹ̀ òun jọ́ tọwọ́ sáré ní súnmọ́ òun. ومشيبك قد نزل. time of your youth ó ti lọ it has gone it can never be come back again. ẹ jẹ́ àṣà. وسوى الموتى بين الخالق تغني وكلكم راهن للفناء. wọ́sàwé ní kò bá ń ké kí àwọn àgbàlagbà tó lálùbáríkà ni ó fi ké. وسوى الموتى بين الخلائق. بين الخلائق ترى بين الخالق ترى العلم أمانة. وكلكم راهن للفناء. وسوى الموتى توكي. وسوى الموتى ikú tẹ́ rí ni. بين الخالق ترى. Allah ya yi shi ní sawasiya sawasawa. Lárúbáwá ń lè Lárúbáwá nígbà táwọn bàbá kú wa lọ́hùn táwọn náà mú mi àlùbáríkà mọ́ mímọ́ gbogbo tí wọ́n ti kọ́ wọn lé náà wọ́n tún wá ń fẹ̀ lójú fún wa lọ́hùn expandation ni wọ́n ń kún.
wọ́n ní ikú tẹ́ rí ni Ọlọ́run sì dọ́gbadọ́gba láàrin gbogbo ẹ̀dá yìí. wàlí mauta bayna al-khalqi tura'un. pédà kan ni wà ní tọ́ ikú ló kù sí. kullukum ra'idun lil fana. ẹ bá lanu tẹ́wù وسوى لموتى بين الخالق طورا وكلكم رائد للفناء. your soul S-O-U-L ẹ̀mí tí ń bẹ lára rẹ tó ń gé fìlà tó ń fi agbádá tó ń lọ tó ń bọ̀ awé ọ ni tó bá yá àtàrà ẹ̀ lọ́wọ́ akalẹ̀kùnlé bàbá rẹ̀ ọ̀rá ni ojúgbọ́n ẹ̀ ni ọ̀wà wọ́wọ́ náà kú mẹ́ ọ̀wà lọ́rin àjò tó ní dé mọ́. ومن مات لا يرجع ومن جاء يذهب. ẹni ọba ti wáyé ọlọ náà ni. ومن مات ẹni ọba ti kú. لا يرجع. à ń tara wa ni bàbá Túndé bàbá Àyàbọ̀ kíní ń bọ̀ kọ̀ wọ́ ọmọ irọ́ lọ ń pa ìyá Àyàbọ̀ ìyàwó ní ń bọ̀ bàbá bọ́ńkálùkù bá ń kalẹ̀ kúnlé ọba rẹ̀ kún wọ́n gbẹ̀rẹ̀ léyà wa bàbá tiẹ̀ ti kú láàrin wọn ti lọ. ومن مات لا يرجع ومن جاء يذهب. ẹni ọba wáyé ọlọ náà ni. ومن مات لا يرجع. ومن مات لا يرجع. ẹni ọba ti lọ kò ní padà mọ́. ومن جاء يذهب. ومن جاء يذهب. ومن جاء يذهب. ẹni kò ní ju sáyé ẹni ọwọ́ ọlọ náà ni. وكلكم يجزى بما شئت فكر. àjìdá ó ti tó. وكلكم يجزى بما شئت فكر. وكلكم يجزى بما شئت فكر. أرى الموت هدام سرور ولذة. أرى الموت هدام سرور ولذة. يميت البرايا دون شك وريبة. يميت البرايا دون شك وريبة. أرى الموت هداما سرور والأذة. أرى الموت هداما. أرى الموت هداما سرور والأذة. fàgbà tí bẹ́lẹ̀ kó gbogbo wà láǹfààní ara wa àti tẹ̀ wá lé Ọlọ́run ní sí lọ́ta ara yìí o ẹ̀yin ìyá wa nù okó Ọlọ́run mẹ́sẹ̀ yìí jáde ẹ má jà sí dúkìá kankan. يميت الفقير بالغ الجنب الأفترة. يميت الملوك أهل فضل ونعمة. يميت الملوك أهل فضل ونعمة. فكن مستعدا للممات فإنما قرين لفتى في القبر ما كان يفعل. قرين لفتى في القبر ما كان يفعل. ẹ dákun torí tọ́lọ́ ọmọ fàdébí Muhammad bẹ̀ wá. lẹ́yìn gọ̀ríbù. gbogbo àwọn tó wà lẹ́yìn. lẹ́yìn gọ̀ríbù. àtàwọn tó wà ní jòkó gan ẹ má jẹ́ ẹni àwọn náà. gọ̀ríbà Ṣáàmì gọ̀ríbà Lagos wà Abuja. إن الغريب غريب اللحد والكفن. bẹ́lẹ́mi bá dé ní sọ́mọ ní àlejò ń bọ ẹ̀yà lọ́nà. ليس الغريب. ẹni tí ń bọ̀ wá wò é sàlejò. غريب Lagos وأبوجا. Abuja ló ti dé ní Èkó ló ti dé kì í sàlejò. غريب Canada والإجẹ̀bú. ó dé láti Canada ní láti Malaysia ní ilé ìwé sàlejò. غريب Canada والإجẹ̀bú. ó dé láti Ìjẹ̀bú yìí sàlejò. إن الغريب غريب اللحد والكفن. إلا الغريب غريب اللحد والكفن. ibi tó ti jálejò níbi ẹsẹ̀ mẹ́fà tí wọ́n gbé. غريب اللحد wọ́n wá tí ọbọ̀lẹ̀ bí iṣu. والكفن. wọ́n kàfánà rẹ̀ wọ́n tí ọbọ̀lẹ̀. في ظلمة القبر. inú òkùnkùn sáré. لا أم هناك ولا أب. kò sí bàbá kò sí ìyá tí ọbọ̀ ṣe fàájì. ولا أخ يؤنسني. àbọ̀dá mi níbí bá ti rí ìgbádùn kò sí mọ́. يقول الميت. ó ti tó.
إنهم جيران متقربون ọ̀fàlájì àgbà ní masẹ́ngbà bíi ọ̀la alùbáríkà bíi ti bàbá náà. ولكن جيران لحد ẹ̀mí rẹ̀ ó sì kún bíi ti bàbá lágége. لا يتزورون. wàláyé òní sọ̀fù dákẹ́ ó ti tó. ẹ dákẹ́ bá ń sábì sẹ́fẹ̀ sọ̀fọ̀ ni. إنهم جيران متقربون gbogbo ọmọ bàbá ولكن ìmáàmù. جيران لحد لا يتزورون. gbogbo ọmọ bàbá ìmáàmù lọ́kùnrin lóbìnrin dákun ọlọ́mọdé wọn ṣòfò ọlọ́mọdé wọn dààmú lẹ́yìn kú bàbá wa. ajiri wọ́ọ̀lù bọ́bá bá wú ẹyọ kan yìí wí kankan mọ́ wàlẹ́sà àkí. wàlẹ́sà àkí máa wá dàdé rọ́ọ̀yà ẹ̀dìhì wàlákìní àkí máa wá dàdé wàwàgọ́ ìbò. ìjọ ni bàbá kọ̀rọ̀ kò láyé ọba èkó wa gbé pásò owó kan wá untouchable money wọ́n sì ń dé pẹ̀lú àwọn olóyè wọn bí wọ́n sì máa ń wọ́sọ́ wọn nígbà tí ẹ̀ ń da màálùú ni wọ́n sì ń bọ̀ wọ́n sì dé fìlà àti wọn gbígbà àbáwọn ẹ̀yọ̀ ní ń bọ̀ ni wọ́n sì wọ white á sì ń yà fún wọn. bàbá wa Abdullahi Adangba sì ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi bàbá wọn sì dákẹ́ jẹ́ bàbá wa Dáńbọ̀rọ̀ nu ọlọ́njẹ́ àtibọ̀tán wọn ọlọ́njọ́ dáa bàbá Dáńbọ̀rọ̀ nu wọn ni Abdullahi Adangba bàbá kọ̀rọ̀ lọ́lọ́ yìí sátúmọ̀ rẹ̀ sẹ́yìn inú léyìn yìí ẹ̀ ń lọ múra ṣeré ń lọ hajj ṣeré ni. ẹ̀yin ọmọ bàbá ọlọ́wọ́ bá ní ẹjọ́ tó yín o ó ṣẹlẹ̀ lé bàbá mi ààrẹ nìkan máa fọlọ́ ọlọ́run ni ẹ bá dúró gbogbo ogun tí bàbá tí wọ́n fi lẹ̀ fún yín àjẹmánu yín nu àyè náà ò ní dáhùrọ̀ subhanahu wa ta'ala.